Africa Content TV. Ṣebí wọn lọ́ba àánú tí gbogbo ayé ń wí. Ṣebí wọn lálẹ́ ránṣẹ́ tí gbogbo ẹ̀dá ń gbé. Tí gbogbo ẹ̀dá ń gbé. Tọ́nà àánú rẹ̀ sọ̀rọ̀ bí Ọlọ́run. Alhamdulillahi, alhamdulillahi, alhamdulillahi wa shukra. Olóòtú Yusuf Buba ìdúpẹ́. O ò ní tòkè wálẹ̀. Ó ti ga òní wálẹ̀ mọ́. Àwa táwa wájú náà àní lọlẹ̀. Àjọ bẹ́ẹ̀. Àlàyé aláìtí fún yálẹ̀ tí fún lápapọ̀ lórí fún. Ìgbàgbọ́ àtọ̀lọ́wọ́ kan ní o.
Yorùbá tọmọ tí wọ́n ń pò é ó mà ní ọjọ́ rí wọ́n ní nífẹ̀ẹ́ níta kájọ ọ̀rọ̀ jẹ́ ìtumọ̀ ní owó ẹgbẹ́ alájà sábì láàrin tí ilé wa kò sẹ́ni tó túmọ̀ àfoléyàn ọmọ èèyàn dájú ọ̀pọ̀lọ̀ tó ń tọ́ ẹ̀rù pẹ̀ ó dẹ̀ rọra ṣe kúrọ́lá kẹfà tó ṣe jẹ́jẹ́ ilé yìí ọ̀wọ́ kú. Ẹgbọ́n sẹ́nu àgbọ̀lẹ̀ òdèrè tó bá rí. Ẹgbẹ́ ìtọ́jọ́ ṣe gbéyàwó tó sì jẹ́ wípé àwíyé ó ti bímọ bóyá bí méjì ìrònú ayé. Ìwọ wá ń gbọ́mọdé nínú èdè àgbọ̀ ìkànnìwé gan. Ọmọ ti yá nínú àdúgbò wọn lè ránṣẹ́. Wọ́n nílò kó bá yín. Èmi máa lè bọ́ ọmọ ọgbà tí yín dé. Sẹ́jọ́ ìwà ni bàbá lọ́wọ́ ìsàfihàn tí ò pé dédé. Ayé òní ti ibi ọmọ mú wá ọ̀rẹ́ ṣe jẹ́ ẹ̀dẹ̀ o. Ọ̀sán dúdú àyè ńlẹ̀ lò ká tó sọ fún ikọ́. Olótùú ṣé wọ́n náà sọ́sọ́ àrùn ọ̀rẹ́ ẹlẹ́rẹ́ ńlá dúró ẹ̀ bá ń lò máyọ̀ láyẹ̀ tù ṣé bọ́ ta ló dùn mọ́ ẹgbẹ́ ta ló dùn mọ́ olótùú ta ló dùn mọ́ àgbẹ̀ orí èèyàn nígbà ṣe akíndùnú níwájú èèyàn tó ń bá inú. Atọ́kùnrin bá lóhùn ló wà ẹ̀yìn tó wà bá fújì ló bá lóhùn ló wà àwọn sálábà òwúrọ̀ eléré. Ayọ̀lá àgbà nínú ilé.